gbogbo ọmọdé ṣe ń ṣeré láàrin ilé làwọn màjèṣín mẹ́ta kan Miracle ọmọ ọdún 5, Victor ọmọ ọdún 4 àbọ̀ àti ẹ̀kẹta wọn tóun náà jẹ́ ọmọ ọdún 5 ń ṣeré wọn jẹ́jẹ́ lọ́jọ́ Friday ọjọ́ 24 oṣù kejì yìí. Kò sì sẹ́ni tó fura pé nǹkan aburú ńlá kan fẹ́ ṣẹlẹ̀ rárá. Wọ́n láwọn obìnrin méjì kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba yàrá kan sí ilé tó wà lójúlé 22 òpópónà Ìsẹ̀kírì Lájùwọ ìpínlẹ̀ Ògùn ra bisikí àti nǹkan ìpanu fáwọn ọmọ náà. Ọjọ́ Tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kejì làwọn obìnrin náà kó délé ọ̀hún. Wọ́n sì mú àwọn ọmọdé mẹ́tẹ̀ẹ̀ta náà jáde lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ kejì ọjọ́ Friday láti ra ìpápánu fún wọn. Bí gbogbo wọn ṣe dàwátì títí dàsìkò yìí nìyẹn. Ikọ̀ tẹlifíṣàn Aláròyé ṣàbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ yìí. A dé ilé ọ̀hún. A bá bàbá ọ̀kan lára àwọn ọmọ tó sọnù náà sọ̀rọ̀. A tún bá ẹ̀gbọ́n ọmọ míì sọ̀rọ̀. Bẹ́ẹ̀ làwọn alájọgbélé àti igbákejì alága ẹgbẹ́ community náà sọ bọ́rọ̀ ṣe jẹ́ fún wa. Níjọ́ Friday náà lọ́hùn, so èmi ò sí ilé, èmi ti wà ní traveller ní Èkìtì lọ́hùn, so nǹkan bí after 11 náà pè mí pé wọn ò rí ọmọ mi mọ́, bí wọ́n ṣe rí báwo ni ẹ̀ ṣe rí ọmọ mi, so ó wá di Saturday àárọ̀ mo wá jí dé bíbáyìí, mo wá bẹ́ẹ̀ lọ ìyàwó mi pé àkí ló ṣẹlẹ̀, ó ní àwọn sùn sínú ilé ni torí inú kan disturb òun náà kí n tó kúrò nílé níjọ́ Friday yẹn, so ó wá ní òun sùn lé pẹ̀lú ọmọ òun, ọmọ yẹn ti jí kúrò lọ́dọ̀ ẹ̀ kò dẹ̀ mọ̀, tó ń ṣeré pẹ̀lú àwọn ọmọ Ìgbò tó wà ní passage wa ń bíbáyìí. So nǹkan tí mo wá ń gbọ́ nígbà tí mo dé, nǹkan tí mo wá ń gbọ́ pé ó ní àwọn obìnrin méjì kan wá sí bíbáyìí pé wọ́n fẹ́ gba ilé náà dẹ̀ fẹ́ gbà, but mo wá dé ibíbáyìí náà, nǹkan tí mo gbọ́ lẹ́nu wọn nìyẹn. Ìgbò kan wà ní ọ̀dọ̀ wa bíbáyìí, ní ọ̀dọ̀ Ìgbò ẹni wọ́n ti dé sí, ní Ìgbò ẹni wọ́n bá ṣe ọ̀rẹ́ bíbáyìí, ó dẹ̀ di fún wọn lówó pé kí wọ́n ṣe ọbẹ̀ lẹ̀ fáwọn tí àwọn bá ti dé, pé àwọn ti ra aṣọ kan ní bus stop ní àárín ọjà, so òun fẹ́ lọ change aṣọ yẹn kí ọmọ ẹ̀ kó tẹ̀lé àwọn káwọn lọ ra bisikíìtì fún wọn kó tó ṣe ọbẹ̀ tán àwọn máa dé, so òun wá fi wọ́n lẹ̀ torí ọmọ mi náà ó ní wọ́n bá wọn ṣeré ní ibi tí àwọn ọmọ ẹ̀ wà, so àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá tẹ̀lé àwọn ọmọ méjèèjì yẹn. Táìmù ìyàwó mi wá jí, ó wá béèrè lọ́wọ́ Ìgbò yẹn pé níbo ni ọmọ òun wà, ó dẹ̀ ní ó tẹ̀lé àwọn ọmọ méjì kan tó ń fi lọ sọ́hùn. Ìyàwó mi wá dẹ̀ ní kí ló dé tẹ̀ sọ fún mi kí àwọn ọmọ òun tẹ̀lé wọn lọ sọ́hùn, ní àwọn ò ní pẹ́ dé ni wọ́n fi dúró de wọn títí wọ́n fi dúró de wọn dín nǹkan bí 6 to 6 bẹ̀rẹ̀ sí wọ́n sì wá bẹ̀rẹ̀ sí wá wọn wá rí wọn títí di nísìnyí, látijọ́ Friday wọn rí wọn di Tuesday yìí. Ti rìpọ́tù ẹ̀ fún àwọn police Lájùwọ bíbáyìí, a rìpọ́tù wọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ látijọ́ Friday títí di sìn. Àwọn wádìí so wá ní àfáà kan tó kúrò nínú ilé yẹn lákọ̀ọ́kọ́, pé àfáà yẹn ni tá bá ti rí àfáà pé a máa rí àwọn ọmọ yẹn. Since Friday a ti ń pè àfáà yẹn nísìn, àfáà yẹn ò fẹ́ wá sọ́dọ̀ wa bíbáyìí. Ó kọ̀ díjọ́ Thursday àwọn arábìnrin yẹn wá lọ́pọ̀ wọn fẹ́ gbalé. Àfáà yẹn ti ń gbénu ilé tẹ́lẹ̀. Àfáà yẹn ọwọ́dé wà bá àfáà yẹn sọ̀rọ̀ pé àwọn fẹ́ gbalé nǹkan kan. Àfáà yẹn nìkan ló ń gbé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú ọmọ pẹ̀lú yàwó. Òun ni mi mọṣẹ́ tó ń ṣe o. Ẹ̀sọ́ kọ́ máa wà nínú ilé. Àtìgbà tí mo ti rí wọn pẹ̀lú mi rí kéèyàn kọ́kọ́ wá wọn yàtọ̀ sọ́wọ́n ọkọ wọn àti ọmọ wọn àti ìyàwó wọn la máa ń rí pẹ̀lú wọn. Àwọn ọmọ àti ìyàwó máa ń wá. Ọmọ àti ìyàwó jọ ń bá gbé. Ọkọ jọ ń gbé ni. So àtọmọ àti ìyàwó náà ni wọ́n jọ kó jáde àbí? Bẹ́ẹ̀ni. Mo tẹ̀ di Thursday yẹn tọ́jọ́ gba tí àwọn gẹ́ yẹn àfáà yẹn ti mú fù lọ. Àwọn gẹ́ yẹn dẹ̀ gbalé. Wọ́n dẹ̀ sùn nílé yẹn mọ́jú Thursday mọ́jú Friday ó sùn. Gbàtílẹ̀ dẹ́ mọ̀ ó tún wẹ̀ ó jáde, gbogbo ọmọ kéékèèké àdúgbò máa ń ra bisikíìtì àti bòbò ó rà fún wọn. Bẹ́ẹ̀ ní ẹ̀kúlé wa yẹn obìnrin kan wà ní wọ́n máa ń pè ní àṣẹ àmàkà, ìyẹn ti yúùsì mọ́ wọn. Ọmọ tiẹ̀ ó ra fíjú míìkì fún ọmọ tiẹ̀. Ìgbà tí pé ó wá ra fíjú míìkì fún ọmọ yẹn àti bisikíìtì, ọmọ kẹta wọn ìkejì wọn Peter yẹn ìyẹn ń sunkún. Ìyá ò pé ẹ ra kinní fún ọmọ, ìyá wa fún ní 20 naira ó máa ń lọ fura bisikíìtì ọ̀dọ̀ wọn mọ́là. Ìgbà tí a wá rí pé ìyẹn ti lọ mú 20 naira jáde nìyẹn ní kó má wọ̀ ọ́ rí pé wọ́n máa lọ ra tọ̀dọ̀ ẹ̀ wá fún un. Wọ́n dẹ̀ ra tọ̀dọ̀ ọmọ yẹn wọ́n wá rà fún un àti tọ ọmọ tó wà lẹ́yìn mi náà wọ́n ra bòbò àti bisikíìtì bẹ́ẹ̀ fún wọn méjèèjì.
ọdẹ lọ ra bisikíìtì yẹn fún wọn fún ìyá ọmọ yẹn yẹn dàbá mi kó ra bisikíìtì mo náírà fún ọmọ tèmi náà pé bí ọmọ tèmi ò mú bisikíìtì náà kò jẹ ìyẹn ṣẹlẹ̀ ọmọ tòun náà ti jẹ bisikíìtì àti nǹkan kan mo dẹ̀ ní òkè mi dẹ̀ wọlé lọ́mú lọ sùn mo lè kọ́ bíi 4 mo máa ń lọ ṣiṣẹ́ ní ọ̀dọ̀ wọn iṣẹ́ alákọ̀wé mo dẹ̀ jáde ní kọ́ bíi 4 rọ̀lẹ́ níjọ́ Friday yẹn èmi ti jáde ọgẹ́ yẹn ṣì wà lé by 4 yẹn ọ wà lé mi lè jáde lọ́n tèmi ìgbà tó bá dẹ̀ ti kọ́ bíi 4 yẹn tèmi ti jáde ṣá mo wọlé ní after 6 mo wá fẹ́ pe ọmọ Ṣàmákà yẹn pé ló bá mi ra búrẹ́dì wá kí n jẹ Ṣàmákà mo wá pé Ṣàmákà ìyá ẹ̀ ní ṣe mo ti rí mo níbo ló lọ ní by this time tọ́mọ yín kò ní àkàtà yín tẹ̀wọ̀n ibi tó lọ ó ní ṣe bí àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé ọ̀dọ̀ wa àwọn Ìgbò yẹn pé ọlọ́run ra ṣòkòtò kan ní dọ́kṣọ̀n nígbà tó fẹ́ ṣe di ṣòkòtò yẹn ṣòkòtò yẹn ò bá wọn mu pé àwọn wá ní kọ́ ọmọ wọn tẹ̀lé wọn lọ wọn ní àtọmọ wa àti Peter ó nìyẹn Peter kẹ̀ àti ọmọ Kalaba tó ń ta ọtí mi báyìí náà pé ọmọ tètè lóko mọ́ ní àá nísìn bá ṣe gbogbo tó ń taṣọ yẹn làwọn ọmọdé àárín wọn rárá lẹ́sìn tí Ṣàmákà máa yọ sọ ní pé ìgbà tí ọ fẹ́ kọ́ ọmọ yẹn lọ pé ọdún kan wọn lọ wẹ̀ fún ọmọ wọn pẹ̀tọ́ wọn wá wẹ̀ fún ọmọ tó wọn dé ọwọ́ ọdún yàrá báwọn gẹ́ yẹn mú pàfún ọ̀tẹ̀ sí ọmọ yẹn ní ara ní pé dísìn wọn wá ní à Peter ìwọ náà lọ wọ ṣòkòtò pàtí Peter dẹ̀ lọ wọ ṣòkòtò náà ọmọ Peter náà ọ̀tẹ̀ pẹ̀fún sí ní ara ìkẹta ìkejì ọmọ gẹ́ woman yẹn àbúrò ẹ̀ tó jẹ́ last born ìyẹn ṣáà ń ké gan ó ń ké ìyẹn ọmọ kan tó ń ṣe yẹn ìyá ti ń yàgbé yẹn pọ̀n àwọn sọ fún wa yẹn pé àwọn fẹ́ ṣe ọbẹ̀ pé ṣé ó ní gáàsì wọ́n yẹn pé òun ò ní gáàsì ò pé gáàsì ń fi tán pé àwòrán wọn máa fún ní owó àwọn fún yẹn ní 3,000 naira tí kò lọ fi ra wọn bẹ̀ ní ọjà ọbẹ̀ yẹn ni woman yẹn wá ń sè ní ọwọ́ tí wọ́n fi kó ọmọ yẹn lọ ní àtijọ́ Friday láti ṣe kò sí nìyẹn o tàti wọn ọmọ yẹn nìyẹn o kò lè síbi tá a ti lọ́dọ̀ lọ dìpọ́tù ní police station kankan bí a ti kò sí ní kọ́mọ̀lá jẹ́ àgbà wa o ọmọ mẹ́ta ilé kan ṣoṣo kọ́ gbà wá kọ́ ṣàánú wa o ọ̀ ní sunkún ọmọ o níbi tó bá ti bá wọn rí kọ́ bá wa kó wọn wálé ẹ̀kọ́ tó wà rí ń bẹ́ẹ̀ nìyẹn o. ohun tí mo lè sọ nípa ẹ̀ náà ni pé ní lóòrù náà la kọ̀ jí pé à ń wọ́mọ 554 ni wọ́n ọmọdún 5 àti ọmọdún 4 ni wọ́n nìyẹn ní òru ọjọ́ Thursday mọ́ Friday òru Thursday sí Friday ni ohun tí wọ́n ṣàlàyé fún wa ni pé ẹnìyẹn wá gba ẹnìkan tí ń gbé ní yàrá yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so wọ́n ló wá kó lọ wá gbélé fún ẹnìkan ẹni tó wá gbélé fún yẹn ní ọjọ́ Thursday ó kó débẹ̀ ó sùn síbẹ̀ mọ́jú láàárọ̀ ọjọ́ kejì la fi máa gbọ́ pé ọjọ́ ń ṣeré ọjọ́ ń ṣe everything bẹ́ẹ̀ bọ́lá ìdọ́wọ́ rọ̀lẹ́ lọ́wọ́ à ń ta àwọn ọmọ náà wà pẹ̀lú ẹ̀ ìkànnì àwọn méjì jẹ́ ni wọ́n nìkan ní wọ́n ti kọ́ ọmọ lọ ìkejì náà bá wọn mú ṣe fàájì níwájú ìta ń bí ló dé bá wọn ṣe fàájì lọ ti mú ọmọ kan náà tó kù ìkẹta wọ́n ti ṣe mú lọ nìyẹn nípa wọn fẹ́ lọ ṣe shopping ní wọ́n ti ṣàlàyé wọn fẹ́ lọ ṣe wọ́n lọ ra nǹkan ní bus stop ti den ní ọ̀fẹ́ rí wọn mọ́ di àkókò. Aláròyé tún fọ̀rọ̀ wá ọ̀rọ̀ wò lẹ́nu ọ̀dọ́mọkùnrin kan Samuel Mike ọmọ ọdún 17 tó jẹ́ ẹ̀gbọ́n ọ̀kan lára àwọn màjèṣín tí wọ́n jí gbé ọ̀hún. Samuel kò lè sọ Yorùbá rárá ṣùgbọ́n ó sọ̀rọ̀ lédè òyìnbó ó ní orúkọ mi ni Samuel Mike kì í ṣe inú ilé yìí là ń gbé ṣọ́ọ̀bù tí màmá mi ti ń tajà ló wà níbí ọmọ tí wọ́n jí gbé yìí Miracle ní orúkọ ẹ̀ àbíkẹ́yìn mọ́mì mi ni èmi ni àkọ́bí ọjọ́ Friday ọjọ́ 22 oṣù February yìí ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ èmi ò sí nílé mò ń sùn lọ́wọ́ níbi tí mo wà ní mọ́mì mi ló pè mí lórí fóònù pé wọn ò rí àbúrò mi o mo tiẹ̀ kọ́kọ́ rò pé wọ́n fẹ́ mú mi nígan ni nígbà tí wọ́n tún pè lẹ́ẹ̀kejì ni mo rí i pé níṣe ni wọ́n ń sunkún àyà mi bá já mo ní kí ló ṣẹlẹ̀ ni mo bá sáré lọ síbi tí wọ́n wà bí mo ṣe dé ọ̀dọ̀ wọn mo bá èrò rẹpẹtẹ ni wọ́n bá ń ṣàlàyé fún mi pé àwọn obìnrin méjì kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba yàrá nílé tí ṣọ́ọ̀bù wọn wà ló kó àwọn ọmọ 3 jáde wọ́n ló lóun fẹ́ ra nǹkan ìpanu fún wọn bẹ́ẹ̀ ni wọn ò ṣe rí gbogbo wọn mọ́dò ní àbúrò mi sì wà lára wọn. àwa méjì péré náà ni màmá mi bí bàbá mi ò sí pẹ̀lú wa Mike Anene lórúkọ dádì mi Regina Mike Anene lórúkọ mọ́mì mi àkàtà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ní olú ilé iṣẹ́ wọn tó wà léléwé ẹran lábẹ́òkúta ni mọ́mì mi wà báyìí DP ọlọ́pàá ló kó wọn lọ láti ọjọ́ tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ wọ́n mú kíátìkà tó gbowó lọ́wọ́ àwọn obìnrin méjì tí wọ́n jọmọ gbé yìí torí ibẹ̀ lòun náà ń gbé bákan náà ni wọ́n sì ń wá àáfàá tó ti ń gbé yàrá náà tẹ́lẹ̀ òun ló ṣe atọ̀nà àwọn obìnrin náà dénú ilé
tí wọ́n fi ráàyè ṣe ohun tí wọ́n ṣe. Wọ́n ní àáfàá náà mọ àwọn obìnrin yìí rí ṣùgbọ́n wọn ò tí ì rí àáfàá náà mú. Ó jọ pé àṣà káwọn èèyàn máa díbọ́n bí ẹni tó fẹ́ ṣoore fáwọn ọmọdé àtàwọn òbí wọn kí wọ́n lè ráàyè jí wọn gbé ti wá ń di lemọ́lemọ́ lórílẹ̀‐èdè wa lásìkò yìí. Tẹ́ ò bá gbàgbé, ọ̀sẹ̀ tó kọjá yìí kan náà ni obìnrin kan díbọ́n bí ẹni tó fẹ́ máa kọ́ àwọn ọmọ nílẹ́sìn ní ìpínlẹ̀ Rivers. Ó tan bàbá ọ̀kan nínú àwọn ọmọ náà pé kó bá òun ra igi tí òun fi lè kọ́ bí ahéré tí yóò ti máa ṣe lẹ́sìn yìí. Ìwé táwọn ọmọ náà yóò fi kọ nǹkan sí ló lóun fẹ́ lọ rà fún wọn tó fi kó àwọn ọmọ kéékèèké 5 lọ tí wọn kò sì rí wọn mọ́ títí di bá a ti ń sọ yìí. Ọmọ wa ò ní sọnù, ẹ jẹ́ ká máa fura. Faith Adébọ́lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé.